Alólóńgì ní ti gàjà o, lẹ́gúnlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣò ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. Láti lajúlẹ̀ Yorùbá ẹ̀yin náà tẹ̀tí ẹ̀yin náà dàgbà ibi tí àwọn bàbá wa ti gbé tó ń lọ tó ń bọ̀ tó ń gbé sí kó má wá dàbí ẹni wípé àmọ́ ó ṣe ilẹ̀ Yorùbá ṣé rí ẹ ti sọ pé kárìn kó pọ̀ ẹnu ni ẹ̀ tàbí inú mi dùn pé gbogbo yín kóra yín jọ àjọ òdìjọ my first advice ti máa sọ ni pé méjì wà pọ̀ báyìí á wà wà o kò gbọdọ̀ túká ẹ má jẹ́ ojú kó sí bó ṣe lè lọ tó á wà wà ṣùgbọ́n ẹ bá fi sùúrù gbọ́ra yín kó lè yẹra yín ṣé ní nǹkan tẹ́ ẹ kó pọ̀ yìí kò ń ṣe nǹkan kékeré o torí bí ẹnu bá kò tí ọwọ́ wọwọ́ àlàáfíà ni o tó máa bẹ̀ nítorí bí ìlú yìí ti ṣe ń lọ sìn àdúrà lánàá àkàbà ẹ̀fẹ́ tó bá fẹ́ tán rẹ̀ jẹ́ o ẹ̀fẹ́ tó bá fẹ́ tán rẹ̀ jẹ́ so mo dúpẹ́ pé ẹ fún mi láǹfààní lẹ́nu pé kíni náà ká fi kún lókun ká forí korí ká wò pé bí gbogbo ẹ ṣe ń lọ lù yìí ṣé ọ̀nà wà bẹ́ẹ̀ bàbá kan tọ́ra wa jẹ bí ìyá Jímọ̀ ni tó dé mọ́ṣáláṣí tó lóun ti délé ọmọ ọlọ́run akọ́ wa mọ̀ ṣe gbà yín lálejò inú mi dẹ̀ dùn pé ẹ wá ìrìn àjò náà tẹ rìn débí àlàáfíà lè máa délé o. nǹkan kí nǹkan tẹ bá fẹ́ bí mi ẹni oríṣiríṣi nǹkan kan tẹ bá fẹ́ bí mi mo dúró gedegbe báyìí láti dá yín lọ. bàbá wa Yorùbá pòwe wọn ní afẹ́fẹ́ tó wọlé tó kásọ ní yàrá wọn ní kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn kó má jàfìrà wọ́n tún pa lọ́nà míì pé afẹ́fẹ́ tó ń dààmú ológì wọn ló ti sọ ti elélùbọ́dòfo lásìkò tá a wà yìí wọ́n wọlé sí ààfin wọ́n jí ọba gbé ẹ̀yin àgbààgbà sí ẹni àgbà wà lójú àkórí ọmọ tuntun wọn kódà ìkórí ọmọ tuntun fẹ́ máa wọ́ kí lẹ rò pó fà yìí kí lọ́nà àbáyọ. oko ṣé sórí bí ìlú ṣe wà bí ìgbà tá à ń tanra wa jẹ àwọn á ní pé Nàìjíríà a fẹ́ràn ara wa nǹkan burúkú méjì kan ló ti ń bá wa jà a dẹ̀ ń tanra wa jẹ bí èyí tó yìnbó pè ní tribalism ethnic division ẹlẹ́yàmẹ̀yà eléyìí Haúsá ni eléyìí Fúlàní eléyìí Ìgbò ni tabatúndé bí náà Ìgbò àti Yorùbá àtàwọn south ìkejì ni religion ẹ̀sìn inú olúkálukú ló yẹ kó nǹkan tó bá wù ẹ́ láti ṣe kó ṣe fẹ́ tó gbàgbọ́ inú ẹ̀ ló wà nǹkan tí ẹ̀sìn máa ń kọ́yàn ni pé ṣọ́ra o má ṣe kà fọmọlàkejì ẹ o nǹkan tí wò ó bá nígbà má ṣe fọmọ ẹlòmíràn ló wá sọ
nílẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta ó wà gbogbo ayé: Kristẹni, Mùsùlùmí àti àwọn alájọbí ní Ìbàdàn. Lẹ́kọ̀ọ́ yìí èmi ò rí fámìlì kankan tí ò ní mẹ́tẹ̀ẹ̀ta. tó kí la wá ń lò yẹn torí nǹkan tó fẹ́ jẹ kí n fi máa owó ẹlòmíì. Ọgbọ́n náà ṣe dáwọ́ náà ló dáwọ́, wọ́n á máa fi irú ẹ̀tàn bẹ́ẹ̀ fi bára. Àwọn nǹkan burúkú méjì tó ń dà wá rú nìyẹn o. Nílé tiwa ẹ̀gbọ́n mi tèmi tẹ̀lé obìnrin ni, Mùsùlùmí ló fẹ́, Aláàjì lẹ̀gbọ́n mi. Ṣé máa wá gbé jù sábẹ́ mọ́tò pé kò ìfẹ́ rí? Ẹ̀gbọ́n mi ni. Mo dẹ̀ tó wá lábúrò kan, òun náà tó fẹ́ Mùsùlùmí. Mùsùlùmí tó fẹ́ ó ti di pásítọ̀ lẹ́nu. So kí ni làlà kókó fẹ̀fẹ̀, kí là ń lé, kí là ń wá tá fi ń tọra wa jẹ? Àwọn nǹkan burúkú méjì yẹn ló ń dàlú ìlú o. Ní ọ̀dọ̀ wa torí olúwẹ̀ àti lọ àti bọ̀. Ẹ̀sìn tó ń ṣe kò gbà pé Olódùmarè wà. Àwọn Yorùbá pàápàá wọ́n gbà pé Olódùmarè wà, pé ẹ̀dá kan wà tó ju gbogbo ẹ̀dá lọ. Báwọn ṣe ń sìn ni pé àwọn ò lè lọ dá káwọn bá sọ̀rọ̀, pé káwọn ní nǹkan kan tó máa wà láàrin, pé Olódùmarè sò tóbi, àwọn ò tó bẹ́ẹ̀, káwọn kọ́kọ́ ní nǹkan kan táwọn máa sìn tó máa fi dán sọ̀rọ̀. Inú ọkàn olúkálùkù ló wà. Ó dẹ̀ wá kò dẹ̀ sẹ́ni tó ń bí níjọ́ tó máa wá sínú ayé tó sọ pé Olódùmarè China ní fẹ́ lọ àbí Nàìjíríà ní kàn bí mi sí, kí n jẹ́ Haúsá àbí kí n jẹ́ Yorùbá àbí kí n jẹ́ Ìgbò. Ta ló ń lọ? Wọ́n á kàn jáde di nípa o. So kí ni ta ló wáyé tí ò lọ rí? Ká ṣe eré torí ọjọ́ àti sùn, ká hùwà tó tọ́ àti tó yẹ, kán lè rí adìyẹ ìrànà síwájọ́ tó lù ẹ bá lọ. Olódùmarè agbára tó ní àwa má rí di ni o. Ìjọ́ tó bá ti ní ìjọ́ tó ń bọ̀ ṣe sọ pé ìjọba ẹ̀ ló fẹ́ wá, àbádùgbò báyìí ló fi kọ́ bí ẹ sí. Ìjọ́ tó bá dẹ̀ láyè tó ń lọ náà nìyẹn. Gbogbo làlà kókó fẹ̀fẹ̀ kò nílé kò nígbà kò láwo kò wọ́n nìkan. Èwo ló ń kó lọ sínú kòtò? Ó yẹ ká fi sùúrù, ká fòótọ́ ọ̀rọ̀, ká lè fi bẹ̀rù Olódùmarè síwájú gbogbo nǹkan tá a máa ń ṣe. Èmi ti kọ́ ẹ̀kọ́ yìí torí kò oríṣiríṣi tó bá ti ń ṣe òṣèlú yàtọ̀ sí ọ̀jẹ̀lú. Òṣèlú ni pé kó lọ ó bẹ àwọn èèyàn pé mo rò pé mo ní ọgbọ́n àti òye àti bí n ṣe máa sọ̀lú dẹ̀rọ̀, ẹ dìbò fún mi. Kí la máa ń ṣe? Ẹbí wọn síbi á bẹ̀rẹ̀ sí yíwèé, ẹni tí ò tọ́ sí á gbèsè. Ìwọ tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́sẹ̀ òsì, níbo ló ń lọ? Ó tiẹ̀ lè lo débẹ̀ ẹ̀díẹ̀ bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ bá lókun ni. Aláròrókun àrò láti yẹ. Gbogbo wàhálà tá a kó sí ni ẹ̀ o, torí kò sóòótọ́ ọ̀rọ̀ mọ́, kò sí ìfẹ́ mọ́. A ní nǹkan tí wo ò bá nígbà fúnra ẹ̀ má ṣe fọmọlàkejì ẹ̀. Bó ṣe nǹkan tó bí mi sí, mo wò ó lọ́tùn, mo wò ó lósì. Gbogbo ilé ìta ṣe Nàìjíríà ẹ̀tàn ni. Kò àti ṣe ó ti yí síbí ti yí sọ̀hún, àwọn mílítírì náà ti wá wọ́n ṣe tiwọn, àwọn oríṣiríṣi ọ̀bẹ́jọ́ péré, kò sí kankan àti ìṣòótọ́ ọ̀rọ̀ fúnra wa.
torí ìwé òfin the constitution tá a lò bàbá láàbò sí ni à ń tanra wa jẹ ni tá a bá dẹ̀ lọ gbé ká tún yẹ̀ wò ká ṣe bọ́n ṣe ń ṣe kó lè rí bó ṣe máa rí bá ṣe máa lọ ní ọmọ tí ò tó bí ìgbà tí èèyàn wà tí ò lọ́pọlọ ni ìranù ni torí ìlú mélòó ló wà Amẹ́ríkà pàápàá tá a lo irú constitution tó ń lò àwọn fúnra wọn àwọn state tó dálẹ̀ káàkiri wọ́n ní agbára lórí ilẹ̀ ọ̀rọ̀ tó wà nílùú wọn ìyẹn náà fi ń sọ̀rọ̀ dẹ̀rọ̀ ṣùgbọ́n àwa bí nǹkan tá à ń lò sí constitution tá à ń lò sí ó dàbí nǹkan tí wọ́n máa fi ń ṣe àwọn ológun ni gẹ́gẹ́ bí ṣe ológun lè mí ṣe ọ̀gá kan ló máa wà lókè nǹkan tó bá dẹ̀ sọ àfẹ́gẹ́ o àbòsí tá à ń ṣe é sí presidential kiri kan là ń ṣe wọ́n tọ́ra wa jẹ bí ìyá jímọ̀ ni kí ló kàn án pẹ̀lú local government èmi níbí ṣé ó lè mọ̀ yọ̀ṣọ́ báyìí là ń ṣe ń lé wa ìwọ bòmí ni agbára tó ń kó lọ sàbújá yẹn tó gbé fún olórí oko níbẹ̀ ó ti pọ̀ jù ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí Tinubu ti tó lóun yọ gbogbo Yorùbá òun yan ilé tó bá ní Yorùbá yan ilé Yorùbá ìtàn kan Yorùbá àwọn kan bínú pé ẹ wo bó ṣe ń ṣe Yorùbá nìkan ló gbé kinní kan ló gbé nígbà tí Buhari wà ń bẹ kí ló ṣe lọ́jọ́ tí èèyàn míì bá tún débẹ̀ náà yẹn náà tún máa ṣe ṣé bí ìlú ṣe máa lọ́wájú ni. èmi ti láti 1998 láti join ti bá wọn bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú mo dẹ̀ wá lé ológun títí tí n fi rìtáyà ìfẹ̀yìntì wọ́n á wò ó pé irú kíní ìwé òfin tá a lò yìí constitution yìí bí ẹgbẹ́ tá a dá ẹgbẹ́ sójà lẹ́yìn kí ni àǹfààní téèyàn bá lóun jẹ́ òṣèlú tó ní o fẹ́ lọ láti lọ máa dúró fún àwọn èèyàn ẹ torí ìwọ ló máa lọ wàá kégbe wàá polongo dòbò pé kán wò ẹ kán trust ẹ pé òun láti lọ láti wá nǹkan ọrọ̀ tó wà ládùúgbò yín fún àǹfààní àwọn tó ń gbé bẹ́ẹ̀. Number 1 àyíwè torí wọn á kọ́ ni àyíwè ẹni tí ò tọ́ sí ló máa lówó yìí gbogbo ránu yẹn láti ń bá kiri láti jọ yìí nígbà tí bóyá General Buhari dẹ̀dẹ̀ ó lóun máa túnṣe o wọ́n máa lọ ra machine tuntun wọ́n máa ra gbá tuntun táwọn máa fi lò níjọ́ yẹn àṣepatí bì ìlú tọrọ máa bẹ̀rẹ̀ sí jáde ẹni táwọn aráàlú bá fẹ́ ló máa lọ́bẹ̀ o torí ẹni táráàlú fẹ́ wọ́n ní kó lọ́bẹ̀ àwọn aráàlú máa sọ̀rọ̀ ṣé pé o ti sọ̀lú dẹ̀rọ̀ àbábòsí àbí tara ẹnìkan ló lé lọ́bẹ̀ pé wàá padà wá o ṣùgbọ́n kí la rí ẹ̀tọ́ wọ́n ní kí ní tó máṣíìnì tuntun tó fi iyebíye rà wọ́n ní kò ṣiṣẹ́ ẹjọ́ tá a fẹ́ kó ṣiṣẹ́ ìwádìí tó ń fọwọ́ kọ́ ẹ̀kálẹ̀ ń tàn gbogbo àbòsí ráúráú láti dàrú lára wa kiri kò sọ́nà bẹ́ẹ̀ èmi náà ti fẹ́ pé ti sí kí ni mo tún lé ju pé kó máa sọ òótọ́ ọ̀rọ̀ fáwọn ọmọ ó wà lọ́mọdé ó fakọyọ ó wà ní gìrìbà ó dábìrà ṣé gbà tí o bá dògbò nǹkan gidi ló máa ṣẹ́jú pàkópàkó bí akọ́ká ṣé gbà yín láàárọ̀ darúgbó sunkún kí lèèyàn tún wájú pé èèyàn ọmọ yẹ ṣọ́ra o ẹ má bàjẹ́ o
ẹ má jẹ́ orí jákujáku. Ó tán. So mo fẹ́ kọ́rọ̀ mi máa pọ̀ jù bí ó ṣe ń ta mí lára fún ìlú rẹ̀ nílùú yìí ọlọ́run fún kò sí local government state tí n tí dé nílùú yìí o kò sí ìlú state tó ṣe wà kiri tí ọlọ́run ò mí sí wọn lára àwa kó gbogbo ọ̀rọ̀ yẹn ó di Àbújá èèyàn kan wá jókòó sórí òkè òun lórí kan di ọba Amẹ́ríkà pàápàá kò ẹni tó bá jẹ olórí oko wọn kò ń ṣe kó jẹ bá kínní kan tí ó bá wù ú tí state governor kan bá ní nǹkan báyìí làwọn fẹ́ ṣe fún ìlú wọn ó ṣe o. Adẹ̀tí nígbà tí Jonathan wà lórí àlejò àti tún wò nígbà tó gbé fún Buhari pé òun rèé o lọ wá bó ṣe máa ṣe o ó ní kán lọ gbé pamọ́ ṣé ilé ìta ń ṣe lọ ni wọ́n ṣe ń ṣèlú à ń tọ́ra wa jẹ́ ni kò lójú kò dẹ̀ lè lọ́nà irọ́ tí kò jù. ẹ̀yin bàbá wọn lẹ́ sọ pé ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ ọmọ fọ̀bẹ pamọ́ ọ̀bẹ ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe kí lè rò pọ́nà àbáyọ àṣà ni máa wòran. àní ó ti wà lẹ̀ ìgbà Jonathan lọ ti kọ̀wé yìí àti yẹ̀wò wọ́n ti tún ṣe bó ṣe yẹ kó rí kó lọ gbéwé yẹn jáde ni kó gbé ta ẹni tó lóun lọ gbé pamọ́ Buhari tó lóun gbé jẹ́ kó ti padà sí ìlú ẹ̀ sí ṣé ìlú tòrò sí àbọ̀sọ̀lú dẹ̀rọ̀ sí èèyàn kan ò lè dá ṣe tán pẹ̀lú gbogbo àwọn ibi tó lè kójọ fún kiri nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò tèmi lẹ́kọ̀ọ́ bí Àbújá àti Èkó ìjẹ́ kò tó wá tó ẹni tó ń sọ wà ní Sókótó èyí tó wà ní Calabar èyí tó wà ní kiri ẹni tó bá súnmọ́ yín tó ń ṣe yẹn ló máa mọ nǹkan tó ń dáhùn tí nǹkan tó ń ní àwọn èèyàn lára nílùú à ń tọ́ra wa jẹ ní pẹ̀lú ìranù tá à ń ṣe yìí mi ò láṣẹ lẹ́nu mi ò ní o ṣùgbọ́n ọgbọ́n tọ́lọ̀ ń fún mi kí lèèyàn máa rí nǹkan pupa tó máa sọ pé nǹkan funfun ni ẹni pé àbòsí ni ẹwù ìyà tó wà nù kò dẹ̀ sí state tọ́lọ́run ò fún ní nǹkan ọrọ̀ kan àbí méjì ẹ jẹ́ kí agbára tó gbé fún wọn lókè bẹ́ẹ̀ kan reduce ẹ̀ kan dúdú kan kúnpín bá ṣe lè lọ́wájú nìyẹn o torí àwọn Gẹ̀ẹ́sì nígbà tó ń débí wọ́n bí southern protectorate northern protectorate wọ́n kàn lẹ̀ wá pọ̀ nígbà 1914 wọ́n gbé mánu Bugatti kan yẹn ló lẹ̀ wá pọ̀ báwọn kò tiẹ̀ wo pé ṣé báwọn eléyìí ṣe ń ṣe làwọn eléyìí náà ń ṣe the cultural affinity the purpose of living together nothing ẹ̀rẹ̀ tí ń ba lọ bẹ́ẹ̀ títí tálá gba independence 1960 níbo la bá dé láti jọ yẹn gbogbo ranù tá a ṣe mọ̀ pé àwọn political party àtijọ́ ti 1960 NPC Northern People's Congress Action Group ilẹ̀ tiwambi NCNC wọ́n wá rí pé nígbà tó tí wọ́n dájọba lẹ̀ àwọn majority tribes ló máa láwọn níjọba àwọn tó wà ní minority nǹkan kí lè máa ṣe fún wọn kọ́kọ́ máa wá wọ́ọ̀mù chíà ni wọn ní anything to contribute wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ á hó lé wọn ni ìyẹn la bá lọ tó gúndé o ìjà ti fi ṣe àríkọ́gbọ́n after the civil war àtúwádé bàtà àwọn ẹ̀wọ̀n ológun náà ló pákéjì constitution wa tá a lò sí èyí tá a wá ń lò sí ó dàbí ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sójà torí iṣẹ́ táwa sójà ọ̀gá kan ni o
tó bá ti gbọ́ nǹkan dẹ̀ máa sọ nǹkan tó bá ti sọ abẹ́gẹ́ni o ṣé ìyẹn wà fún olóṣèlú ṣé ìyẹn wà fún olóṣèlú kò so ẹ má jẹ́ àtọ́ ọmọ adé ìwé yẹn wọ́n ti kọ́ tán ó ti kúná ó wà lọ́wọ́ wọn Buhari ló ní kó gbé sínú kó gbé pamọ́ tá a bá tún ṣe remember ẹgbẹ́ rántí nǹkan tí mo ń sọ léde o no matter how long ìdí ìranù tá a máa wà ní because o kò lè déédéé dúró síbẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́kọ́ wá wọ́n á gé okay local government kí ni local government mélòó ló wà lẹ́kọ̀ọ́ 20 ni population Èkó ńkọ́ 20 something million 20 years 22 Ogun State 20 local government làwọn náà ní ṣé Ògùn tó wà Kano 44 gbogbo olóde ń gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ lóṣooṣù kọ́lọ́mù lọ́dọ̀ mú yẹ wọn èyí tí àwọn èèyàn gbọ́ pé kátúkà kan pé a ti kọ ìwé yẹn sílẹ̀ bó ṣe yẹ kó lọ kò dẹ̀ tí ì sí opportunity yẹn látijọ́ ta ti dá lórí sílẹ̀ pé ká lọ wo ìwé òfin that constitution ká wo kí bó ṣe lè tẹ́ wa lọ́rùn láti dúpẹ́ o lọ́wọ́ Jonathan torí ó eléyìí sọ fún pé kó má ṣe eléyìí ní kó ṣe oríṣiríṣi gírí ó ṣàṣe first time wọ́n ṣẹlẹ̀ lù ìyẹn báyìí ìjọba alágbádá ìjọba ológun ló máa ṣe wọn pé ìjọba ológun kò lè tó gbogbo ọlọ́rọ̀ táwọn bá ti kóra wájọ pé báyìí yẹ sáà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ olóṣèlú a ní nǹkan tó máa sọ níbẹ̀rọ̀ ní wáṣíwáṣí nìyẹn àwọn kan sọ pé ẹ̀kọ́ ká kú ká máa lọ́kọ̀ a lè bára wa lò ẹ̀wà lálọ́ wo bí American Constitution bọ́n ṣe tiwọn làánà gbé débi but a ṣe tán ẹ ṣe láàbọ̀ tó bá máa lọ wòwe níwèé tó fẹ́ kọ́pì ẹ̀ ṣé àbọ̀ ló máa kọ́ àbòsí nìyẹn so mo fẹ́ bẹ̀ àwọn èèyàn wa ọ̀gbẹ́ni tó dẹ̀ tí olórí oko sí nígbà táyé Jonathan gbẹ ó lóun ò bá wọn sọ òun ò gbé èèyàn òun ò sọ èèyàn kankan lọ́bẹ̀ torí for the first time gbogbo nǹkan tó yẹ ká wò wọ́n ṣàtúnṣe àkọ sínú rìpọ́tì èmi náà lọ sí constitutional conference náà wọ́n dẹ̀ gbé fún mi èyí tó kù ni pé kàn gbé fáwọn national assembly but bó a ṣe ń wò ó pé àwa lápọ̀jù census wà dà nítorí bá nílé kan ṣe census àbòsí tó bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ló pọ̀jù wọ́n ló kéré jù. The largest electoral state in Nigeria today is Lagos State, followed by Kano. We can have United States of Nigeria. Báwọn ṣe ń ṣe lọ nǹkan sọ̀lúdẹ̀rọ̀ tọ́lọ́run fún yín tí àwa ní gómìnà gbogbo ẹrù wa máa jíjìkújì a máa wò tó bá jẹ́ pé àwọn náà kọ̀ǹtúrù gbogbo nǹkan tó yẹ kọ́ àwọn èèyàn ò ní dákẹ́ àwọn gómìnà náà ní òtòkè ní Àbújá ní Àbújá bọ́ àwò Àbújá bá wò. ẹ̀yin bàbá tabaníkà dálẹ̀ ká tún sa ẹ ti ṣe lógun ẹ làmì ẹ làákà ẹ ṣe olóṣèlú ẹ bá wọn rìn débi tí wọ́n gbé fodó òbílẹ̀ jẹun tabaníkà wò wọ́n á tọ́ka sí yín náà pé ẹ wà lára wọn. òótọ́ ni ìyẹn ni èmi ṣe ń sọ pé nítorí pé o ti dán ìwò o ti dọ̀tún wò o ti dá òsì pé
èrè tó lódùmarè fún èèyàn nìyẹn. Ìyẹn wá ní nǹkan téèyàn láti lè gbé kó sọ kó lè jókòó kó sọ tọrọ fún wọn pé ẹ mú sùúrù o, ẹ mú sùúrù o, bá ṣe ń ṣe yìí kò bójú mu o, ibi tá à ń lọ yìí ẹ̀tàn ni o, torí olúwa ẹ ti rí gbogbo méjèèjì. Iṣẹ́ ológun kọ́ ló lè ṣòro olóṣèlú. Olóṣèlú kò ń ṣe nǹkan tó lógun, àní olórí kan lẹ́mọ̀ọ́nì nǹkan tó bá dẹ̀ ti sọ tó bá lọ yàgò tó ò ṣe kélé agbé ẹ o. Ológun yẹn ẹ̀dẹ̀ láti lè ṣe é torí òun ló máa mọ gbogbo nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe pátápátá. Á sọ fún ọ pé dúró síbí tó bá dago 4 gbà ò báyìí ṣàbẹ̀rẹ̀ sí yìnbọn ẹ̀mẹ́. Now kí ló ṣe máa yìnbọn, kí ló wá ètò ṣe fẹ́ ṣe láago 4 kò ń ṣẹjọ́ tíwọ̀ ṣáà kọjú síbí kó bẹ̀rẹ̀ sí dàbò látago 4 tó o bá dàbò kílé agbé ẹ. Olórí oko tó jẹ́ ọ̀gá wọn náà ló mọ gbogbo nǹkan tí àwọn ṣe sọ pé tó bá dago 4 ìwọ kọjú síbí, tó bá dago 1 ìwọ kọjú síbí. Ṣùgbọ́n ìyẹn kọ́ la máa gbé wá sí ọ̀rọ̀ olóṣèlú. Ẹ jẹ́ kó lúkà kó lọ dọmú ìyá ẹ̀ mú. Ní kán tùlùkà, èmi ò sínú pé kán tùlùkà because fún tó bá rí àwọn ará Áfíríkà 10 méje nu wọn Nàìjíríà ni Ọlọ́run dẹ̀ fún wa, kò sí nǹkan tó lọ. Ìbàjẹ́ là ń ṣe o, àbòsí là ń ṣe o, gbogbo ọ̀ràn tá à ń ṣe à ń tọ́ra wa jẹ ni o, kò lè work láéláé. Kò sí ibi tó fẹ́ du lọ tó du bọ̀ tó lè fi ṣiṣẹ́ o. Torí ìlú náà la dàgbà sí, náà lọ sílé ológun. Ó mọ bá ṣe ń ṣe tiwa o. Ló bá fẹ́ sọ̀rọ̀ tí ọ̀gá yín bá fẹ́ gbọ́ gbogbo yín àti pè yín dàrẹ́tọ̀ ti dàrẹ́tọ̀ kí lẹ́rù ń pèlè kí lẹ́rù tó bá ti sọ pé ọ̀nà báyìí ni. Ṣùgbọ́n ní òṣèlú wàá sọ̀rọ̀ àwọn constituency ilé iná adé á ní níbi báyìí ló ṣe ń lọ o, gbogbo ẹ̀ máa yàtọ̀. So bẹ́ẹ̀ ṣe máa ṣe pé òkè tẹ lọ nǹkan tẹ bá lẹ́ẹ̀rí tó yóò bá tó láti ṣe fáwọn èèyàn yín torí àwọn náà dìbò fún ẹ pé lọ ṣaṣojú wa lọ́hùn. Kí ló ń ṣe é sí? Ẹ wo owó gọbọi tó ń pín. Ẹ wo gbogbo owó tó náà fẹ́ fi ra mọ́tò. Ebi ń pàdé. Ṣé mọ́tò tó ìwọ tó ní kó lọ ṣaṣojú wọn ní ìbálẹ̀ ìwọ ló gbé mọ́tò láì káwọn pípù tó bá ti gbede kan yọ táyà kan yọ bọ́ọ̀sì kan yọ kiri ètè bí ń pààyàn nílùú. Àní àbòsí làǹkìní yóò work kò ṣiṣẹ́. Ẹ̀yin bàbá àtàbáwò ìjọba ìbílẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.